Africa Content TV. Ẹ̀yin actors and actresses ṣe wá fún ní sọ́ọ̀pọ̀ ọ̀dọ̀ ṣe Ṣẹ́gun Ògúngbèrè ṣe bàbá ọba Ògúngbèrè ṣe ó ṣe ní ìjọsìn ọgọ́lẹ̀ ní kan ṣá ẹ̀mọ́gbẹ́ Ọlátúnjẹ máa ń kí ìdààmú ọlá Ọlátúnjẹ máa ń kí ìdààmú ọlá o Ọlátúnjẹ máa ń kí ìdààmú ọlá akpankú fọ ìwọ náà yẹ adẹ́rìn ìfọ̀sọ́nù akpankú fọ ìwọ náà yẹ òṣèwọ̀n adẹ́rìn ìfọ̀sọ́nù ọdún làbí Adékọ́lá jáde wọn pé èèyàn bàbá gíga náà mo lọ náà òun ṣeun ọdún làbí Adékọ́lá ẹ̀kọ́ àdúró tí ṣáínà ọ̀pá kárẹ̀ òun aláàbí ìmọ̀ọ́yà bàtà ọ̀yànjọ́ ó ṣe ipò agogo ní tíátà Adoniade mọ́dà Kàlífì mọ́dà Alíà ọ̀rẹ́ wa Jíbọ́lá tipẹ́tipẹ́ ó dúró tán kò ká tán Jíbọ́lá Pasuma ní ìṣòwò àtúndì ètò à ó ṣe àtúndì ìwé tí a yàn ṣe Williams ilẹ̀ka lóko èèyàn ti ní alábíọ́lá ọmọọmọ àṣewọ̀n àtúndì fẹ́tíà H-less baby H-less fẹ́tíà ayọ̀ máa dọ́kù ní ìlànà alábíọ́ àtúndì fẹ́tíà báńkọ́ ojú mọ́dá mi ìyá eré èkó ilé ọmọrẹ́ ní ìkejì ọ̀ṣàláwùsá ẹ̀wọ̀n ṣe ń lé mọ́dá mi ọmọrẹ́ ní ìkejì ọ̀ṣàláwùsá ẹ̀bẹ̀ tó bí kúndọ̀ tún ní máa nú ẹ̀lò ayọ̀ká ọlọ́kẹ́ ẹgbẹ́ ọmọrẹ́ yìí náà èèyàn máa sábà lóko ayọ̀ká ọlọ́kẹ́ ẹgbẹ́ Rashida ọ̀làtọ̀ ògùnbọ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ pàṣẹ náà ní Rashida tó ògùnbọ̀ ọ̀ṣọ́ wọn bẹ́ẹ̀ ọmọ MC mọ̀ sí èyí o ọ̀ṣọ́ Rashida tó ògùnbọ̀ ọmọ tó yọ sí àǹtí tó yọ di o kárí adé ìsọyà bọ́lá náà tí yóò sí adé ìsọyà aya ilé yẹmi ní adé ìsọyà. Ọmọ bá wa sí ọlá àbáyọ historia ọmọ òṣèṣe sọyà. Nípa Thomas ọmọ Ikọ̀ alákọ̀wé lẹ́gbẹ́ kan sẹ́fọ̀ yìí Ikọ̀ lẹ́gbẹ́ kan alákọ̀wé lápá ọ̀tún o Ikọ̀ lẹ́gbẹ́ òsì òbí pa Thomas òṣèṣe kọ̀wé ìgbàgbé bọ́rọ̀. Omi ajímọ̀ ẹ̀ yóò ṣọ́nà ìyá ọba náà nù omi ajímọ̀ ẹ̀ báwo bẹ̀ omi ajímọ̀ ẹ̀ ó tó bá wà lẹ́nu bó wí ó tó bá wà lẹ́nu bó sọ omi ìwọ máa wọ mẹjọ máa bá ṣe ẹ lọ máa ṣe bó ṣe dá Ajíbọ́lá Pasuma ṣùgbọ́n má gbàgbé láti máa tọ́jú ọba. Ọba wa very important láti ṣètọ́jú ẹ̀ má lè ṣe ọmọ yẹn bá Paso orí pé o bá ṣe lónìí ó máa fẹ́ ti ọba múdi lọ́la Kúnlé Làbágà ní Àlàbí ẹ̀ lọ social media don dey forget Àlàbí ẹ̀ ilé orin àti èèmọ̀ ẹ̀ ṣe jẹ́jẹ́ o torí ọba Kúnlé Làbágà Àlàbí ẹ̀ lọ. Ìṣòro ní tíátà òdèdè akínyàn ṣe tẹ́ ẹ̀kú lórí sí ṣáínà bákàrè sọ́ọ̀ lórí sí lẹ́yìn bákàrè o tẹ̀kú ní sọ̀bọ̀ Àlàbí ọmọ ọ̀gbọ́n ẹ̀tọ́ ìgbà àwọn ṣẹ́ṣọ́ ó bí ẹ̀yà àgbò. Okay.
èkó èmi táwọn kan ti kò ti fẹ́ máa bá. Káwọn dé kó lè máa lè bá o. Ẹ jẹ́ kó máa yẹ pé kó lọ tó sẹ́yìn ní àdúgbò ti fẹ́. Ìgbà pẹ́ ọmọ ní bèrè àti ẹ̀dẹ̀gbọ̀rẹ̀ ní ìgbà tó ń gbé bí tiwa. Ìrònú àwọn ọmọ ní bèrè àti ẹ̀dẹ̀gbọ̀rẹ̀ ní ìgbà tó ń gbé bí tiwa. Ẹ̀dẹ̀ ọwọ́ ẹ̀kọ́ sẹ́gbẹ̀ ẹ̀wọ̀ o. Ìgbà tí ogójì ọdún nínú omi sì èmi náà ní ti lé. Ẹ má bójú àná òun wá má. Ẹ má bójú àná àwọn. Love